ò dá lọ́rùn ẹ̀ ṣé bọ́ ti lọ bú mi ó lò sí ẹ ṣé bọ́ ti lọ bú mi ọ bú mi sọrí ìjọ tí ń bá bà tiẹ̀ jẹ́ pátápátá ìjọ tí ń bá bà tiẹ̀ jẹ́ pátápátá sọ̀rọ̀ pé mo máa ń ní sùúrù fọ́ torí pé ìyá ìbínú sí ọmọ ẹ̀ ìjọ tí ń bá bà tiẹ̀ jẹ́ tí ó jẹ́ pé ní woro tí màá ẹ̀sìn àbí ọ̀ màá fẹ́ lu ọ̀pá sọ pé ọ̀ ń kọjá àyè rẹ láti jọ ìfisọ pé mò ń wú ọ. bọ́ọ̀lù ọ̀sẹ̀ bẹ̀bẹ̀ ni wo ayé ẹ̀ta lọ́wọ́ mi sẹ́ ọ tí ì mọ kankan wàhálà. ẹ̀yin tèmi live conversation lẹ́ẹ̀rin live talk lẹ́ẹ̀rin arákùnrin tí a mọ̀ sí Akínbẹ̀fúrọ̀ àti arábìnrin tí a mọ̀ sí OJUABE. Akínbẹ̀fúrọ̀ ni à ń pè ní ọkọ àwọn single mothers níbi tí OJUABE ti ń threaten rẹ̀ wípé òun yóò finish rẹ̀ òun yóò pa á pátápátá ni. ẹ̀yin èèyàn wa kí ló lè fàjà lẹ́rìn àwọn méjèèjì ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí OJUABE sọ. ayé ẹ̀ta wà láì ṣé bọ́ ìbá ọ̀fọ́ta lọ́rọ̀ sọ ayé ẹ̀ta lọ́wọ́ mi ọ̀tá ọ̀tọ̀ta yìí ń ba gbogbo ẹ̀ jẹ́ mo fẹ́ fọ́ta lọ́rọ̀ sọ mo fẹ́ fún ọ̀tá lọ́rọ̀ sọ. mo sọ fún pé orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ tí èèyàn bá ń bínú lọ́wọ́ tó bá ti débì kan tí èèyàn bá ti sọ fún pé ó ti tó ìgbà yẹn léegun olórí burúkú rí ó wà máa ràn bí ogun wèrè ọwọ́ máa ràn jọ àmọ́ ní ta ní OJUABE ta ní jẹ́ kinní kan ta ní OJUABE ọ̀rí ẹ̀sìn ayé ẹ̀ta wàláì ọ̀fẹ́ ńlá lọ́wọ́ mi wàláì àwọn ọ̀tá tí wọ́n ti gẹnu tẹ́lẹ̀ tán ti sọ pé bẹ́ẹ̀ a wà fún ọ ní story wọ́n wà máa sí live pé wọ́n àti máa wá fún ọ ní content sọ lórí ẹ̀ ò pé lọ́rùn ẹ̀ ni ọ̀ya wèrè ni ọ̀rí ò ń bọ̀ lọ́wọ́ ẹ̀ yẹ burú orí ẹ̀ tí ò dáa kí n máa bọ̀ wá gbé mi lórí péjì ẹ̀ ṣé bọ́ lọ́ọ̀ fẹ́ mi lórí péjì ẹ̀ ṣé bọ́ lọ́ọ̀ fẹ́ mi lórí péjì ẹ̀ ṣé bọ́ ní kí n kẹta tọ́jú ọmọ ọ̀sán orí ẹ̀ ọ̀rí má wọ̀rí nípa láìfù mi fún ẹ̀mí náà ti wà lórí láìfù mi. àwọn náà wọ́n ti mọ̀ pé mo ti bọ́ sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ ti wà ń bì wọ́n wà online láti jọ ń búra wa láti jọ ń gbéra wa láti mọ̀ online mo wà mí wà láìfù yìí nípa láìfù mi fún ọ nípa fún ọ ìwà máa bọ́m̀bẹ̀ yẹn pé kẹ́kẹ́ kí wọ́n máa ràn lọ́wọ́ kájọ máa ọwọ́ àmọ́ fẹ́ máa ọ̀rí ẹ̀sìn tí máa fi ọ sí ẹ̀sìn ẹ̀ wàláì ṣé bọ́ ọfẹ́ sẹ̀sì ni ṣé bọ́ fẹ́ trend ni àjọ trend ni èmi àti ẹ nígbà tẹ́mi àti ẹ bá jọ bà gbogbo àwọn platform ọmọ sí platform fẹ́mi àti ẹ̀mí àti ẹ máa jọ àjọ trend ni sẹ́ẹ̀ sọlọ ya wèrè ni orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ ìwọ ọmọ bojú kòǹgò bí ojú olè ọmọ ìrànjú òfò. ọgbọ́n orí ò dáa tí n bá ṣe nǹkan mo sọ fún pé kọ́ mọ́mọ́ sọ́rí tó bá ṣe nǹkan mi ò ń chẹ́ẹ̀kì ẹ̀ tí n bá ti ṣe nǹkan tó bá ṣe nǹkan mi ò kí ń chẹ́ẹ̀kì ẹ̀ màá mọ̀ pé ráìtì ni mo ti pe Jùmọ̀kẹ́ lẹ́ẹ̀mẹ́wàá kò gbé kọ́ọ̀lù ẹ̀ mo wá ti rí pé wà ń láìvù. ìmọ̀dà ọ̀lẹ́ máa sọ pé kí n bọ́lẹ̀ bẹ̀ mí náà ni mo tó bá ti ní kémi náà mo bọ́lẹ̀ ní ọ̀rọ̀ yìí ni mo da olóhùn orí ẹ̀ dàrú àìmọye ọ̀rọ̀ tí wọn náà máa ń gbà lọ́wọ́ mi. má wọrí wọ́n gbé ẹjọ́ àwọn kọ́sítọ́mà rẹ̀ wá tọ́ni kémi náà bọ́lẹ̀ tí ní dá olóhùn ọwọ́ àrí bó ṣe máa ń rí tí wọ́n bá ti ní kéèyàn ju nǹkan lẹ́lẹ́ kéèyàn ju nǹkan lẹ́lẹ́ ni. ọ̀rí wọn náà má wà má orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ fún statement tó sọ. OJUABE kúrò lẹ́ mà. orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ fún statement tó sọ yẹn ìwọ náà má wà má ìwọ. All right. ọ̀tọ̀ ni kí n tó lọ gba apology kí n tó gba apology n tó ṣe pẹ̀lú bó ṣe bú mi lórí péjì rẹ̀ yẹn ọ lọ wà lọ sọmọtọ́ra wàláì tó ọba sẹ́ndì 500,000 mi ò gba apology. lọ ra màálù ọmọ màálù déédéé ọmọ màálù tí mo rà fún ọ lọ ra ọmọ màálù yẹn fẹ́mi náà padà ìní tó gbọ́ ọmọ màálù lọ́ọ̀dà ọmọ màálù bọ́ bá fẹ́ dá padà kọ́ dá padà sí bọ́ tí ń sìn náà ẹbọ́ ti wúwo sí ṣọ́ọ̀ṣì wà lórí pé ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ ó ti tó bá àwọn ó ti dráàgì ó ti tó
ó ti tó ọtí jágẹ̀ àlá àti ilé kò lè dúró ń bí mọ́ ẹni tó bá ti kọ̀yìn ilé gbà lọ́dọ̀ mi ẹni tó bá ti bá kí ní gbà lọ́dọ̀ mi ó dá mo ti gbá ilé tó ti tán ilé ẹ̀yẹ́ máa sọ tí ẹ lọ olúmìnira. Ẹ kúrọ̀lẹ́ mà, ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé. Ẹ káàbọ̀ kí lẹ wá. Yes ma. Ojuabe ẹjọ ẹ má bínú mà ọmọ kékeré mi mo fẹ́ fi sọ̀rọ̀ díẹ̀. Mo really appreciate nǹkan tẹ́ ṣe nísìn because OKO were very rude. Gbogbo àtẹ wà ní platform where I was there. I was listening to the way tó fi ń bá yín sọ̀rọ̀.